Adúpẹ́ o, thank God o, Oriyomi is back. Oriyomi first speech after bail ẹjọ́, ẹ listen sí wọn. Ẹ̀yin downtrodden people, ẹ̀yin èèyàn mi ní kọ̀rọ̀kọ́ndú, ẹ̀yin lọ́lọ́run rán mi sí o, ní gbogbo ilẹ̀ Yorùbá, ní gbogbo Nàìjíríà, àti ní gbogbo ibi tẹ́ ẹ bá ti mọ̀ wípé à ń bẹ, Ọlọ́run sì rán wa sáwọn èèyàn kan, tẹ́ ẹ sì rò pé ẹ nílò wa. A ti lọ àti dé o, a ti lọ àti padà dé. Kódékódé là á tàkòtó, bí mo bá lọ máa dé o, bí mo bá lọ máa dé Oriyomi. Kódékódé, kódékódé là á tàkòtó, bí mo bá lọ máa dé. A ti lọ àti dé àti padà dé. Ààyè àgbò ní tá ń jẹ́ ká tó lọ. Ààyè àgbò kúrò nínú iṣẹ́ tá a gbé lé wa lọ́wọ́ ká máa jẹ. Ọlọ́run ò rán wa sí olówó. Ó rán wa sólówó láti gba tọwọ́ rẹ̀ fáwọn tí ò ní ni. Ní ọ̀nà tí ó gbà tẹ́ lọ́rùn, tínú rẹ̀ ó dùn tí ó fi rán wa pé bá ń fẹ́ tí ò ní. Ọlọ́run ò rán wa sí àwọn tó wà nípò. Ó rán wa sí àwọn tó wà nípò láti rán wọn létí kí wọ́n rántí àwọn tí wọ́n gbé wọn sípò kí wọ́n lè ṣẹ̀tọ́ wọn fún wọn. Ó sì rán wa létí ẹni tó rí jẹ tó ṣẹ́kù wípé àwọn kan bẹ tí wọn ò rí jẹ tí wọn débi pé yóò ṣẹ́kù. Kó má bàa da èyí tó ṣẹ́kù yẹn nù sáàkìtàn kó lè bá fún wọn. Síbẹ̀ náà, àti lára àwọn tí à ń sọ wípé wọ́n jẹ́ àwọn tí Ọlọ́run rán wa sí, tí wọ́n jẹ́ downtrodden people kò làkọ̀ṣágbé, àwọn èèyàn ṣẹ̀kùkú, àwọn tá a mọ̀ sí mẹ̀kúnnù, àwọn tí ò láǹfààní láti dé corridor of power, àwọn tí ó jẹ́ pé bí wọ́n kékeré bí wọ́n yányányán ìjọba ò lè gbọ́gbé wọn àbí kí wọ́n rẹ̀ tí ó bá wọn gbé igbe wọn sókè títí ìjọba. Nínú àwọn tá à ń sọ yìí náà, ǹjẹ́ ẹ mọ̀ pé oníjìbìtì wà nínú wọn? Oníjìbìtì wà nínú wọn. Ẹlòmíì á bí mọ́ jìbìtì, á dá mọ́ jìbìtì ni. Bóyá omi ara rẹ̀ ni o. Nígbà tí wọ́n bá bí yàn kalẹ̀, tí wọ́n bá nígbà tí wọ́n dífá rẹ̀ o, ìfá kọ́mọ jalè ni wọ́n dá o. Lẹ́bù tó bá wà ní ó fi mọ́ jalè. Ògúndábèdé olórí olè. Nígbà ọba jẹ́ Ògúndábèdé olórí olè. Ṣùgbọ́n tó yẹ pé àwùjọ àwọn tó wà, àwùjọ àwọn mẹ̀kúnnù tí ò ní nǹkan kan ni, èyí tí wọ́n bá ní náà lọ́sàájì lẹ́fù olè ti ẹnu. Bí ti ẹ ṣe wá wà applicable sí lẹ́fù tó wà yẹ, iná ló wà applicable sí ẹni tó ti dókè, tó ti ní gbogbo nǹkan tí èèyàn máa ń ní láyé ṣùgbọ́n tí tó ń jalè, ifá olè tí wọ́n dá fún un. Àwọn kan sì wà tó yẹ pé gbogbo connection tí wọ́n ní láyé yìí láti fi jalè ni. Ààrẹ ń tó kàwé torí kó lè bá jalè. Yes, ó kàwé tiẹ̀ bó ṣe múra síwèé yẹn tó ó fẹ́ fi jalè ló fi ń kà á. Òun ó yíwèé yí tó ń bá dípò kan dé báyìí, òun ó mékè báyìí, òun ó ṣe báyìí, gbogbo wọn kí ó mékè. Ẹlòmíì ò ní ló lè jà tí wọ́n èmu, ẹlòmíì ò sì rí jà, ẹlòmíì ò sì lẹ́mìí kọ́ jalè tẹ́lẹ̀ ó bó léèrè lóye tó lè. Ẹlòmíì ọkọṣẹ́ torí kó lè bá jalè ni. Ààrẹ ni tó jẹ́ wípé ó lọ sí pastor school, kí ni wọ́n máa ń pè àwọn school yẹn náà, ẹ rán mi létí àwọn school tí wọ́n máa ń lọ tí wọ́n fi máa di pastor ó lóko tí wọ́n máa ń pè John Kasali ọ̀mọ́mọ́ ẹ̀yin tẹ́ ń wò mí ẹ rán mi létí ọjẹ́ John Kasali ti gbàgbé school tí wọ́n ti máa kọ́ ń pa kí wọ́n di pastor. Mo dẹ̀ mọ́ o tó wà ní UI báyìí lẹ́gbẹ̀ẹ́ Emmanuel seminary kankan ẹ ṣeun ó lọ seminary school nítorí kó lè bá jalè ni. Ẹni tí ọkọ̀ ní seminary ohun ọ̀ràn pé kó lọ jalè